ẹbẹ̀ tí mo fi adó àwáyé lèmi wà ìgbà tó di ìjẹta ọ̀rẹ́ pé a ní program kan níṣẹ́ ń bíbà yìí níjẹta kí tó délé ó tó bí bẹ́yà bí after 6 ṣá so after 6 tèmi délé mi kàn lọ sọ́dọ̀ mọ́mí lọ́jà ni ẹni tó sì jẹ́ ìyàwó chairman adó àwáyé ìyẹn wà lọ́dọ̀ mọ́mí wa so ìgbà tó ṣá kúrò bẹ́ẹ̀ mo ṣe mi èmi ṣá kúrò bẹ́ẹ̀ mọ̀mọ́ kan tó sọ fún mọ́mí mọ́mí bá pè mí pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ló ń gbé Yorùbá nation mi ń gbórin mo ń gbé sérí káàkiri kiri màámi ò ní ẹ̀ mo ń dá pé sórí nìkan ni àti sórí àti sọ́run Yorùbá nation sì wà wọ́n bá ní pé wọ́n ní kí n stop ẹ̀ pé kódà ní tó jẹ mọ́ pé bẹ́yà àwọn ọṣọ Yorùbá nation àbí kẹ̀kẹ́ kí n má jẹ́ kó ṣẹlẹ̀ mi lọ́dà mo ti gbọ́ tó bá yẹ pé nǹkan tó wá fẹ́ nìyí àtàọ̀sán o àtàárọ̀ àtàlẹ́ o aṣọ Yorùbá nation lèmi ọ̀ máa wọ̀ kí àgbàrá tó bá fẹ́ mọ̀ tó bá fẹ́ dá fún wọn dá bọ̀ láti jẹta èmi ò rí challenges kankan so báyà kí ẹ náà tó wọ méjà àyíbá mọ́ o orílẹ̀-èdè Yorùbá.